Mami kí lẹ pè náà, má kí lẹ pè? Má? Hello, má kí lẹ pè? Hello, mami wa. $1,000. $1,000. I then say $1.750. That is 750,000. 750,000. Lovers all over the world. Odo baba Pariolodo ní Ìkòròdú ibẹ̀ la wà yìí. Ọlọ́run ti jó ṣe fún wa àti débi. Ẹ̀yin olólùfẹ́ wa ẹni ká máa bọ̀ a dẹ̀ ti wá. Ògo ni fún Kristi lókè ọ̀run. Baba Pariolodo rè. Baba ní ìṣẹ́jú kan kí ni ojú yín ti rí nínú ayé? Pàápàá lẹ́nu sí bí ọdún 3-4 sẹ́yìn, ọdún 2 sẹ́yìn, ọdún 1 sẹ́yìn. Ẹ kàn ṣàlàyé kékeré nínú tójú yín ti rí nínú ayé báyìí. Àwọn èèyàn ń gbọ́ yín mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ dáadáa. Ojú ti rí tó púpọ̀ dáadáa nítorí tí ò bá sí téèyàn bá lówó ìgbà tí accident ṣẹlẹ̀ àwọn eré tàjọ ń ṣeré àwọn ọmọ yìí ò pè wá ṣeré mọ́ àárín nǹkan ṣe àròbì kan lọ mọ́ àkànwá ilé náà ni pé ọpẹ́ tó di pé jíjẹ múmu ó yí bákan ṣùgbọ́n Ọlọ́run fi ìyàwó kẹ́mi tí ó jẹ́ ìyàwó tó jẹ́ Ọlọ́run fi ìyàwó kẹ́mi. Níbo ni ìyàwó yín wà? Àwọn dà ìyàwó wọn dà. Níbo ni ìyàwó wọn wà? Ẹ bá wa pè ìyàwó wọn wá. Bàbá ní Ọlọ́run fi ìyàwó kí àwọn. Àsáwọn obìnrin sì wà, àsáwọn obìnrin sì kù. Bàbá ní Ọlọ́run fi ìyàwó kí àwọn. Kí ni ìyàwó yín ṣe gangan? Kí lẹ fẹ́ sọ nípa wọn? Tó fẹ́ sọ nípa ẹ̀ ni pé àsìkò tí mo lásìdẹ̀ntì mo ti lẹ́ni tó bímọ fún mi ṣùgbọ́n àsìkò tí mo lásìdẹ̀ntì ni mo pàdé ẹ̀. Àsìkò tẹ lásìdẹ̀ntì lẹ pàdé wọn. Òun ló dúró tì mí títí ṣùgbọ́n wá jẹ́ nìkan tó fẹ́ràn iṣẹ́ láti máa ṣe láti máa ṣòwò. Àwọn náà dúró tì yín pàápàá nígbà àsìdẹ̀ntì yẹn àti nígbà tó di pé ẹ fi bẹ́ẹ̀ lọ sí eré mọ́ tí wọ́n pè sí location mọ́. jíjẹ múmu òun ló ń sáré sọ́tún. Ìyàwó yín ló ń sáré sọ́tún ẹ̀. Àwọn dà ṣé ìyàwó yín ni mọ́mí wa yóò dà fún yín o. Look at this wife ẹ̀rọ̀mà ìyá àdúrà wà òye. Ìyàwó the wonderful woman. Ẹ ṣe ẹgbọ́n tí bàbá sọ bàbá ní nígbà tí àwọn ò lọ eré mọ́ tí wọ́n fi bẹ́ẹ̀ pé àwọn mọ́ ṣe bẹ́ẹ̀ ni kí lẹ lè rí sọ sí tí bàbá sọ. Ẹ sọ sókè di ìṣẹ́jú kan náà ni. Ọ̀rọ̀ tó pọ̀ ni ìgbà tó ti lásìdẹ̀ntì yẹn kò sẹ́ni bọ́dì tó pọ̀ wọ́n ṣiṣẹ́ kódà tó bá lọ location gbà mí tó bá ń bọ̀ lóru ó máa ṣubú ó máa ké ni torí ẹsẹ̀ yẹn agídí náà fi ń gbé tó bá dẹ̀ kọ́ ẹni sùúrù nígbà tí wọ́n lásìdẹ̀ntì tán bá tún wá jàjà tún tán bá rí ibi iṣẹ́ kan lọ kí lè ló máa ń ṣẹlẹ̀. tí ò bá sí mọ́tò máa ń ṣubú. wọ́n máa ń ṣubú lójú ọ̀nà kí ló dé tán ṣubú torí ẹsẹ̀ accident wọn tán ti ní wọ́n wá sọ kíní kan pa yín pé ẹ̀yin gan lè ń gbọ́ bùkátà ilé láti gbà yẹn. èmi kọ́ Ọlọ́run ni torí tí ò bá sí Ọlọ́run mi ì lè lágbára àti gbọ́. kódà ń gba alápò ni àfi ń ṣe bẹ́ẹ̀. àṣẹ àwọn obìnrin gidi ṣùwà tí màmá bí ọmọ mélòó ni Ọlọ́run fún yín mà. mo bí ọmọ. ẹ bí ọmọ fún bàbá. mo bí ọmọ fún mélòó. méjì mo bí fún wọn. méjì yóò dà fún yín mo láìkì mo bí ọmọ mo láìkì èdè yẹn bí bóyá bí dọ́sìn méjì jọ èmi ò bí dọ́sìn méjì. kò tí ì tó náà tá a bá ló wá bì sí. Ọlọ́run adé ṣìyanu. Now look at this woman here àwọn níyàwó bàbá yìí wọ́n ti sọ pẹ̀lú tá a bá ní ká tẹnubọ̀rọ̀ ọjọ́ lè lọ ń bì báyìí bẹ́ẹ̀ inú mi dùn pé irú arábìnrin yìí wọ́n tún dúró ti bàbá ṣé lóòótọ́ la arábìnrin dúró ti yín. ó dúró torí pé mi expect ẹ nígbà tí ìṣẹ̀lẹ̀ sí mi tí mo pàdé ẹ̀ tó wá dúró mo ń wò pé obìnrin sì wà tó sì tí èèyàn sì lè pàdé pẹ̀lú condition ní ta dúró pẹ̀lú bíi tí mo bí mi ṣe wà yìí tí ò sówó. láì tí wọ́n bọ̀ bàbá láì tí ẹ̀ tí ì béèrè fúnràn lọ́wọ́ ẹnìkan tẹ̀ tí ọkọ lòun fún 20,000 náà láì tẹ̀ tí ì béèrè fúnràn lọ́wọ́ ẹnìkan tẹ̀ tí ní dádì èmi ọkọ ẹ má ti sọ nǹkan èmi ọkọ fún 20,000 bàbá ẹni wọ́n dúró àbí ok ó dà bàbá níbo làwọn ọmọ yín wà torí mo rí àwọn ọmọ kan nínú fídíò níbo làwọn ọmọ yín wà àwọn dà ẹ máa bọ̀ bàbá iṣẹ́ wo lẹ́ ń ṣe é sìn bàbá kí ló tẹ̀ ń sunkún kí ló dé tẹ̀ ń sunkún sáwọn ọmọ yín lélẹ́yìí àwọn ọmọ wọn rèé look at these 2 wonderful kids wow kí lórúkọ bọ̀dá Michael kí lórúkọ bọ̀dá Ṣẹ́gun mo rí wọn lẹ́gbẹ̀ẹ́ fídíò tí wọ́n ṣe bàbá wá ìtẹ̀ ń sunkún kí ló dé ẹ gbórí sókè kí ló tẹ̀ ń sunkún kí ló dé please capture his face please sorry kí ló dé baba why emotional baba is crying baba ń sunkún sorry ẹ má máa jẹ́ káwọn ọmọ yìí náà máa ké why sorry lovers all over the world láì fa ọ̀rọ̀ gùn ẹ kàn ṣáàjì á dìde mo jẹ́rìí bàbá wa emotional gan is crying bàbá ẹ má sunkún ẹ pẹ̀lẹ́ ṣẹ́ gbọ́ it is well ṣẹ́ gbọ́
mo tẹ̀ bá yín dúpẹ́ fún Ọlọ́run fún eléyìí mo bá yín dúpẹ́ fún Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run á dìde àánú yóò jẹ́ fún ṣé sáwọn ọmọ yín lọ school. nǹkan tó tún fa ẹkún tí mo fi sọ ni pé. kílẹ̀ pé. nǹkan tó fa ẹkún mi ni pé orí Facebook ni mo ti ń wo Agbala Gabriel. orí Facebook lẹ ti ń wo Agbala Gabriel. mo wá rí àwọn nǹkan tí ẹ ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré àtàwọn tí ò ń ṣe òṣèré tẹ̀tí ìrànlọ́wọ́ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé mi lónìí ilé tèmi torí aflot Agbala Gabriel wá wá. sorry baba láwọn ò gbàgbọ́ pé mo lè wá baba láwọn ò gbàgbọ́ baba láwọn ò believe pé mo lè wá we are here èèyàn ni wá àánú baba ṣe mí nígbà tí wọ́n pè wá no we need to come baba ìpẹ̀lẹ́ bá gbójú wọn sorry baba it is well ẹ pẹ̀lẹ́ mọ́ mi wá mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ṣé dípẹ́ tí ẹ̀kọ́ dúró náà èmi ọkọ̀ jẹ́ 50,000 náà mọ èmi ọkọ̀ jẹ́ 50,000 náà kí n tó lọ sí màtọ́ sí so àwọn ọmọ ṣé wọ́n ń lọ school. ṣé wọ́n ń lọ school. private and public. private lọ́lẹ̀. wọ́n ṣì ń lọ àbí. ó dà bàbá ẹ máa rí ìrànlọ́wọ́ mọ́mí wa ẹ wá dúró ti ọkọ yín lẹ́gbẹ̀ẹ́ ń bí báyìí ọjà wo lẹ́yìn ń tà provision ṣé ó ṣe dáadáa. ṣọ́ọ̀bù ẹni kò ṣe dáadáa gbèsè láfẹ́ rọ. kò sí ẹ̀kan ní ṣọ́ọ̀bù mọ́. gbèsè láfẹ́ rọ. ṣé a lè dé ṣọ́ọ̀bù yẹn. ṣé a lè sáré wò. ìṣẹ́jú kan náà ni ẹ sáré tẹ̀lé wọn. ìṣẹ́jú ẹ jáwọ́ ṣọ́ọ̀bù ìyàwó wọn máa rọra ẹ jáwọ́ ṣọ́ọ̀bù ìyàwó wọn ní ìṣẹ́jú kan péré ẹ máa wo lẹ́lẹ́ o ẹ jáwọ́ ṣọ́ọ̀bù ìyàwó wọn òjò ti rọ̀ ilẹ̀ ń yọ̀ bọ̀dá ilẹ̀ ń yọ̀ o ok ṣọ́ọ̀bù yín lélẹ̀ very good ó dà ẹja wo lẹ́ ń tànú bíbá yìí provision ni rice àti gàrí ẹ máa bọ̀ ẹja máa lọ ó yá máa gbójú wọn lọ yá ẹ tẹ̀lé wọn God bless you mọ̀mọ́ ìyá kú àdúró tí ọkọ yín o ẹ kú bàbá Pariolodo àwọn tó tó 8,000 ni wọ́n jókòó tí wọ́n ń wo ẹ̀yìn àtìyàwó yín wọ́n dẹ̀ ń wo ibi tí wọ́n ti gbà ràn yín lọ́wọ́ ṣáwọn fans wa rè ni ẹ ṣúọ ṣe máa ń fọ́lò ẹ ṣúọ ṣe fans ní yín ṣá ẹ̀yin tẹ fans wa tẹ́ ẹ gbé nǹkan wá so ẹ máa bá wo kọ́mẹ́ǹtì yẹn bàbá wa emotional ìyàwó wọn rèé ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò fún bàbá Pariolodo bàbá kí lórúkọ yín gẹ́gẹ́gẹ́gẹ́. Olúṣọlá Ọláònípẹ̀kun. ẹni. Olúṣọlá Ọláònípẹ̀kun. Olúṣọlá Ọláònípẹ̀kun. Ọláònípẹ̀kun ọlá yín òkúlẹ̀ lé nípẹ̀kun ọlá yín máa wà títí ni Ọlọ́run á dẹ̀ ṣàánú fún yín in the name of Jesus bàbá wa emotional okay very good ẹ̀yin tí ẹ fẹ́ dìde láti support bàbá yìí ìyàwó wọn pẹ̀lú àwọn ọmọ wọn ẹ bẹ̀rẹ̀ sí ní comment báyìí mo lẹ́nìkan fún 20 lẹ́ẹ̀kan àbí ṣé bẹ́ẹ̀ ni ẹ máa bá mi wo comment yẹn bàbá ẹ máa rí àánú gbà ọ̀run àánú yín ti ṣí o ṣé ẹ gbàgbọ́ bàbá ṣé ẹ gbàgbọ́ bàbá ṣé ẹ gbàgbọ́ 20,000 náà bí báyìí again that's 40,000 naira very good ẹ ṣé o ojú òní tì yín bàbá rèé Pariolodo bàbá ẹ má rò mọ́ tí èèyàn bá ti ronú dé stage kan ni wọ́n ti ń pè wọlé àbí ẹ máa pè wọlé 07054900751 ẹ wo kì í ṣọjọ́ tá a bá kú la máa ń celebrate ẹni tó kú nígbà tí wọ́n wà láyé ìwọ̀nba tí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ láti ṣe ẹ jẹ́ kí a ṣe é bàbá ò sàárẹ̀ bẹ́ẹ̀ ló 10,000 bàbá ò sàárẹ̀ o wọn sàárẹ̀ ṣùgbọ́n mo tún rí kankan nípa ẹsẹ̀ wọn tábà ṣe fún ilé ní ẹjọ́ lọ hospital torí ẹsẹ̀ yín ayé ò ní gba ẹsẹ̀ lọ́wọ́ yín mo rí bọ́n ṣe ń sàn ẹsẹ̀ rìn ẹjẹ́ bàbá rìn bí ẹ̀mí báyìí ẹ dìde ẹrìn ẹjẹ́ ẹ wá báyìí ó yá ẹrìn iwájú báyìí ẹ padà ó yá ẹ bá ń gbàgbà fún wọn padà mo rí bọ́n ṣe ń sàn ẹsẹ̀ rìn 10,000 ṣàmàṣepọ̀ 10,000 ló yá ọyá bá ń gbé sójú bàbá bí àwọn èèyàn ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa support yín kí lè fẹ́ sọ bàbá wà emotional gan kí lè fẹ́ sọ. mo láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jólólùfẹ́ mi àti pàápàá Agbala Gabriel Foundation tí wọ́n jí òkú dìde
tí wọ́n ń so aláìsàn lẹ́ni tó là tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwa tí ó kù díẹ̀ káàtó náà wọ òṣèré ọ̀pọ̀lọpọ̀ òṣèré ló wà tó yẹ pé n tó ṣekú pa wọ́n nípa àìrí ìrànlọ́wọ́ ṣùgbọ́n nípa wípé nítorí pé a gbé Agbala Gabriel dìde láti máa ran àwọn ẹ̀dá lọ́wọ́ láti máa ran ènìyàn lọ́wọ́ à ń dúpẹ́ fọlọ́run mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Agbala Gabriel. mo ń bọ̀ Ọlálékan Àlàbá wọ́n là máa fún yín 200,000 Ọlálékan Àlàbá 200,000 200,000 ibi láti máa wo bó ṣe ń lọ ó yẹ máa wo Ọlálékan Àlàbá God bless you mo rí kọ́mẹ́ǹtì yẹn bẹ̀yẹn Ọlálékan Àlàbá bàbá látòní lọ ẹ gbọ́ ọ̀kadà mọ́ ẹ gun ọ̀kadà mọ́ ìyàwó yín wọn ò rajà ṣọ́ọ̀bù ọjà òkun ìwọ̀nba tó wá gbọ̀n lẹ̀ ilé yín ibi tó bá kù sí Ọlọ́run dẹ̀ yanjú yòókù àbí ṣe kí làwọn kan tó kù nulẹ̀ kí làwọn kan tó kù nulẹ̀ ṣe nulẹ̀ tó dúró dáadáa ẹ bá ń wo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí bàbá ń sùn dà ó yá ibi tí bàbá ń sùn dà ó ń dà ṣé kò sí bẹ́ẹ̀dì ní pẹlẹbẹ kan ló wà ń bí ẹ̀mí àwọn wòlíì pẹlẹbẹ kan ló wà ń bí ibi ń kọ́ wọn master bedroom lélẹ̀ kí ló tí wọ́n ṣe ìdọ́dọ́ síbẹ̀ ó yá máa bọ̀ bẹ́ẹ̀ ni ó jẹ́ lọ ẹ máa bá wa wò bẹ́ẹ̀ yẹn ẹ máa padà bọ́ ta 274 ẹgbẹ́ máa bọ̀ ó yá ẹ̀yọ́ mọ́ mi ẹ tó sẹ́yìn láti ní ẹ máa kọ́ ọwọ́ ẹ̀ ní yóò máa gbé ìrànlọ́wọ́ sí láì lọ nìyẹn 50,000 bàbá ẹ máa dúpẹ́. mo dúpẹ́ fún kò ní tán lọ́wọ́ yín o wọn ní dáwọ́ ìbànújẹ́ fún yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá sọ̀rọ̀ mi ọ̀run á máa dá sọ̀rọ̀ yín wọn ní dáwọ́ ìbànújẹ́ fún yín ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọrọ mú ọjọ́ alẹ́ yín báyìí ẹ̀ ní fi tọrọ jẹ o agbára Ọlọ́run gbogbo bí tẹ̀rù kan rí sí tẹ̀rù kan sí ilẹ̀kùn àánú àṣẹ fún yín àánú Ọlọ́run wá wá yín rí o nítorí pé ẹ̀ ń wò mí ṣe lóore ọ̀run á wò yín ṣe lóore agbára Ọlọ́run àtijọ́ àti mú yín ibi tẹ́ ti ń rí owó tẹ́ ti ń support tẹ́ fi fún mi lónìí ọ̀nà ní dín fún yín níbi òwò ni níbi iṣẹ́ ni Ọlọ́run á ṣe àlékún fún yín lágbọ́ Ọlọ́run ilẹ̀kùn àánú àṣẹ fún yín náà àánú àwọ̀ ayé rí ẹ ṣé mo dúpẹ́ o 10,000 ó jẹ́ lọ bàbá inú ẹ̀kọ́ máa dúpẹ́ àwọn èèyàn rí wọ́n rí omijé yín 10,000 ó jẹ́ lọ 348,000 5,000 353 another 50,000 another 50,000 wálé ọlágbá Ọlọ́run kò ní tán lọ́wọ́ yín o ẹ̀ ní tọrọ jẹ o agbára Ọlọ́run Ọlọ́run kọ ẹkún ohun tó jómọ ẹkún kò ní jẹ́ sí lágbára gbogbo bíi tí ẹ̀rọ kan rí sí ọ̀run àṣìlẹ̀ kan fún yín àdúrà yá gbà o agbára Ọlọ́run lágbára. kí ló dé bí sunkúnlẹ̀ kan bàbá kí ló dé 5,000 ó yá 408 torí àwọn tá a rò pa lè róore lára wọn tẹ́ bá pè wọ́n through kílẹ̀ tí máa kò full call wọ́n á ti rí nọ́mbà wọ́n ní mánéjà ló sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n padà àwọn òpẹ́ni tí tó lè ràn wá lọ́wọ́ tá a fòkàn ọ̀ sí tọ́lọ́hún ò bàbá gbẹ̀kọ́ ta ní Agbala Gabriel níbo ló ti wá torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run àìmọye ìjọ ló wà àìmọye wòlíì ló wà àìmọye pásítọ̀ ló wà mo fẹ́ mọ ẹni tí Agbala Gabriel jẹ́ dáadáa Agbala Gabriel wà sínú ilé mi lónìí inú ilé yìí lónìí mo wá ń dúpẹ́ fọlọ́run pé ó dé ilé mi mo rí àlàáfíà mo rí ìdùnnú yàtọ̀ sí owó táwọn èèyàn ń dá fún mi torí pé mo lónìí Agbala Gabriel jókòó tì mí mo rí pé mo gba ìtura gbogbo ogun ṣoògùn àjẹlẹ ayé mi ogun àfàìtá ilé ìbátí mi ìfẹ́ràn àánú Ọlọ́run ti ṣẹ́gun sí mo ń wo Agbala Gabriel pé ilékilé tó bá wọ̀ báyìí ilé náà máa rí ìtura. àmín Jésù bẹ́ẹ̀ ni ó ti bẹ́ẹ̀ ni ó ti ògo ni fún Kristi lókè ọ̀run àní jẹran ara wa àrùn ara wa náà lọ́wọ́ ni bàbá ti wà ń bí ìyàwó wọn lẹ̀ ń wò yìí lókè yìí àwọn ọmọ wọn rèé ní téèyàn bá ṣe fún wọn lẹ́nu èèyàn ò ṣe é gbé o èèyàn ṣe é pamọ́ ni o Ọlọ́run yóò dẹ̀ san fún yàn ẹ máa pè 070 54900 751 07054 900 751 07054 900 751 àti WhatsApp call àti normal call ẹ máa pè wọlé ẹ ó rí àánú gbà lórúkọ Olúwa it shall be well with you God bless you ẹ máa pè wọlé ó yá yín tẹ́ fẹ́ support wọn àwa fẹ́ fún bàbá ní nǹkan báyìí ẹ lọ́n tiẹ̀ lè rẹ́ nìkan sí bàbá yìí pé kó gbé mọ́tò fún wọn ìyẹn ló kéré jù fọlọ́n ìyẹn ló kéré jù fọlọ́n jàre ìyẹn ló kéré jù fọlọ́n 5,000 kọ́ ti wọlé mi báyìí ó yá 423,000 hello ma
Hello ma. Hello. Yes ma. Bulletin pé ma. God bless you ma. Mo ti rí màmí. Ẹ ní jábọ́. Mo ti rí màmí. Yes ma. 10,000 naira. 10,000. God bless you. Ẹ ṣé ma. God bless you. Ẹ máa rà ànú gbà. 438,000 lẹ́nu sin láì kú òǹbí. Ògo ni fún Jésù. Another 5,000 ta lélẹ̀ yìí. 443. 07054900751. 443. Very good. Account number what you are paying is 0199131544. 01991311544. GT Bank 10,000. Account foundation here. 453. Mo gba Ọlọ́run gbọ́ pé láàárọ̀ ọ̀la wọ́n máa gbé mọ́tò wọnú compound. Mo náà máa gbé mọ́tò wọnú compound. Compound eléyìí ni mo ń sọ. A lè sọ tibẹ̀ yẹn. Wọ́n lè gbé tí wọ́n láti ṣùgbọ́n compound eléyìí. 20,000 naira. Ẹ máa wo comment. 400 kílẹ̀ pé 473. Very good. Very good. Ọlọ́run kò sí ní tó lè ṣe. Arábìnrin ìyàwó wọn yìí náà ọjà wọn inú ṣọ́ọ̀bù wọn la lọ lẹ́ẹ̀kan. Ẹ̀yin abiyamọ o ẹ bá ń dá ọjà inú ṣọ́ọ̀bù wọn kó máa ṣẹlẹ̀ ń ta kí wọ́n rò ń tọ́jú àwọn ọmọ yẹn. Ẹ sọ kíní kan lẹ́ẹ̀kan pé nígbà tó ti lásídẹ́ǹtì 10,000. 483. Wọ́n nígbà tó ti lásídẹ́ǹtì ló ti di pé Ọlọ́run ló ń gbọ́ bùkátà nípasẹ̀ ẹ̀yin gbé sọ́dọ̀ wọn ẹ tún ọ̀rọ̀ yẹn sọ ọ̀rọ̀ yẹn bà mí. Mo ní láti gbà kan ti lásídẹ̀ǹtì Ọlọ́run ló ń bá wa gbọ́ bùkátà. Ọlọ́run ló bá wa bàbá yẹn sọ bẹ́ẹ̀ ṣe sọ gẹ́gẹ́ ẹ sọ bẹ́ẹ̀ sọ. Mo ní àtìgbà tí mo ti lásìdẹ̀t Ọlọ́run ti ń ṣe ìyanu. Lọ́lọ́run ti ń ṣe ìyanu. Láti pàṣẹ ìyàwó mi. Kí ni ìyàwó yín ṣe? Ó ń gbọ́ bùkátà. Ìyàwó yín ní ń gbọ́ bùkátà. Bẹ́ẹ̀ ni tó ń pa o kó lọ gbọ́wọ́ lápò kó gba gúrúmi kó máa gba owó tí ò yẹ kó gbà. Ṣé bí o ti máa bídè mí mú bọ̀? Ó ní ok 10,000 kan ti wọlé ń bí. 10,000 kan ti wọlé ń bí. Ṣé bí o ti máa bídè mí? Ṣé bí o ti máa bídè mí 01991311544. Ẹni ló ń fẹ́ support yín pẹ̀lú 300,000 bẹ́ẹ̀ tó ní country account end ẹ̀dẹ́gbẹ́sẹ̀ ẹ̀dẹ̀ náà kó wá verify pé wọ́n ti ṣe. Ẹni ló ń fẹ́ support pẹ̀lú èlò 300,000. God bless you. 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 Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe ẹyin tọ́lọ́hún ó ṣe yóò ṣe bàbá ẹ máa wo tọ́lọ́hún ó ṣe ẹja máa wo tọ́lọ́hún ó ṣe ẹja máa wo kò tí ì bẹ̀rẹ̀ Ọlọ́run ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀ ń bì ṣùgbọ́n níbi ìta jókòó sí ẹja máa wò náà ẹja máa wò ẹja máa wò 10,000 kan 10,000 kan 543. ó jẹ́ 503,000 ẹ kọ́ bá pàtó fún Jésù náà half a million kọ́kọ́ jókòó náà ẹ ó ti tán ńgbà half a million ti jókòó àbí tó 30 minutes ni 30 minutes gẹ̀ tó ti wọ 10 minutes ni ògo ni fún Kristi lókè ọ̀run ẹgbẹ́ wọn lè láwọn ọmọ yìí ń san lóyún ọdún ní yíálì ni o táàmù mẹ́tẹ̀ẹ̀ta èlò táàmù kan ilé èlò ni táàmù ẹ̀ 30,000 táàmù mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ 90 ilé nǹkan 180. the same fee náà jọ ń san so ilé ń san 90,000 lọ́dún ilé ń san 90,000 lọ́dún jẹ́ ń dá mọ̀mọ́ yẹn lóhùn ẹ̀gbọ́n ń san 90,000 lọ́dún ní school àbúrò náà sá ń bọ̀ kọ́ ọ̀hún wọlé ẹ̀gbọ́n ẹ̀wà dàkún ó dájú ní dókọ̀ iná hello ma God bless you sórí ètò lẹ́wà ma yes ma ẹ̀rọ ma God bless you. Mo rí 50,000 naira mọ́mí God bless you God bless you ẹ ṣé gan ma yóò dá fún yín o ẹ ní mọ ìbànújẹ́ o adúpẹ́ ma God bless you mọ́mí yes ma adúpẹ́ ma bàbá náà ń dúpẹ́ bàbá ń sunkún bí ni o bàbá ń sunkún bí ni o wọ́n ń sunkún ni o bàbá ń sunkún ni ẹ jẹ́ kí bàbá ó sunkún ayọ̀ ẹgbẹ́ ayọ̀ hello sórí ètò lẹ́wà. Hello, yes sir, yes Abdulrasheed. Mo ń bọ̀ ẹ jẹ́ àárín iná ká tó lè pèsè ta o wọ́n làwọn fẹ́ sọ́pọ́tì ń pẹ̀lú 500,000. Ẹ mo ń bọ̀ èèyàn 9.3 ló jókòó tí ń wo bàbá mo fọ́ tán. Hello ma mo ń gbọ́ ma. Yes ma yes ma yes ma mo ń bá yín sọ̀rọ̀ mọ́mí mo ń bá yín sọ̀rọ̀. Mọ́mí àwà lórí ètò bàbá ń sunkún ni o Abdulrasheed àbí Abdulrasheed kí ni hello sórí ètò lẹ́wà
Yes ma. Abdurrashid. Mama send 20,000 bíbá. Ẹ ṣé mọ́mì. Láti Houston, Texas. 573,000. Ẹ ṣé mọ́mì. God bless you. Adúpẹ́ mọ́mì. Ẹ ṣé 2,500. Àwọn náà ṣe ń bẹ̀. Hello, sórí ètò lẹ́wà. 575. Hello. Yes sir, sórí ètò lẹ́wà. Yes sir. Support wọn láti United Kingdom wa. Yes sir. 10,000 naira. Bàbá ń sunkún ni o, bàbá ń dúpẹ́. 585. Ẹ ṣé gan daddy. Ó nọ́mà kan sunkún. Wọ́n ló nọ́mà kí bàbá sunkún. Bàbá ń ríran lọ́wọ́ ẹkún ayọ̀ ń gbọ̀n bàbá. Ẹ ṣé daddy. Adúpẹ́ sà. Èrò pọ̀ lójú afẹ́fẹ́. Hello. Sórí ètò lẹ́wà. Ma? 20k àbí? Ẹ ṣé mọ́mì, God bless you. Ẹ ṣé mọ́mì, God bless you. Wọ́n máa gbé mọ́tò wọ́bí lọ́la. Wọ́n máa, oh my God. Mama yẹn lọ, ẹ bá ń support arábìnrin kó já ọjà sí ṣọ́ọ̀bù. Gbé sílẹ̀, mò ń bọ̀. Ọkọ lásídẹ́ǹtì. Ọkọ jẹ́rìí, ìyàwó náà jẹ́rìí. Ta ló lè tún jẹ́rìí bí? Tó sojú yín, ẹ má parọ́ o. Pé kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn sọ? Ìgbà tí wọ́n lásídẹ́ǹtì, ìyàwó dúró tì wọ́n. Very good. Kí wá ní ìyàwó wọn ṣe fún wọn? Gbogbo jíjẹ mímu, wọ́n support ìyá ilé mi. Táwọn bá support ìyá mi ní kú omi. Mo mọ bàbá yìí, báwọn náà máa ń ṣeré. Ó tíátà ni bàbá. Ẹ pẹ̀lẹ́ sà, àwọn náà dúró. Gbé sójú bàbá. Bàbá ń sunkún sórí nǹkan ni. Ẹ bá ń wo Madam Rashid yẹn tó ti ṣe. Hello, sórí ètò lẹ́wà. Yes sir, yes sir, yes sir. Wọ́n máa gbé mọ́tò wọ́ bí. Tóyìn ọmọ ìyá ẹlẹ́ran ẹ̀rá dádì. Tóyìn ọmọ ìyá ẹlẹ́mu bàbá sà. 50,000. Sà láti bó sà. God bless you sir. 50,000. Ẹ rí àánú gbọ́dọ̀ jù. Macapele USA láti America ẹ̀rá dádì yes sir. Yes sir. Wọ́n láwọn fún bàbá ní 50,000. 732. Yes sir. Ẹ ṣé dádì. Ẹ ṣé dádì. 50,000 yes sir. Ẹ ṣé sir. Thank you sir. Ẹ ṣé dádì o. Bàbá mà ń sunkún. Hello ma, sórí ètò lẹ́wà. Yes ma, mọ́mí Rebecca yóò dá fún yín láti London. Ẹ ra ma. Yes mami. 20,000 mọ́mí Rebecca ẹ̀ ní dábọ̀ adúpẹ́ ma. Ẹ ṣé 20,000 ó jẹ́ lò. 742 yeah. Hello, sórí ètò lẹ́wà. Yes ma. Bàbá wà ń bí ẹkún ayọ̀ bàbá ń sùn. Ẹ bá mi send naira, I mean dollar account. Mo ma send $1,000. Mo bọ̀. Jẹ́ ngbọ̀n tán. Mami kí lẹ pè náà? Màá kí lẹ pè? Màá? Hello, màá kí lẹ pè? Hello, mami wa. $1,000. $1,000. I then say $1.750. That is 750,000. 750,000. Mami wa. Orí yín ò mọ̀ ní gbàbọ̀dé. Ipa fún ọmọ ní káyín. Ẹ màmá rí àánú gbà. In Jesus name. Bàbá ń sunkún ayọ̀ ni. Bàbá ń sunkún ayọ̀. Ẹ mẹ́ta sọ bójú bàbá. Bàbá ń sunkún ayọ̀ ni. Ẹ ṣé mọ́mí o. Yes ma. Yes, the same account náà ló máa wọ̀ ma. The same account náà ni ma. Ma. Ẹ ṣé mọ́mí. Ẹ̀yin kiri wọ́n là máa rí. Ẹ má láàdù ẹ̀. Ẹ ṣé ma. God bless you mama. Yes ma. Hello ma. Yes sir. Òjò láti London ni mo ti credit account pẹ̀lú 50,000 naira. 50,000 Òjò láti London. Òjò láti London. 797,000. Ẹ ṣé mọ́mí yóò dá fún yín ma. God bless you. God bless you. God bless you. God bless you. Sórí ètò lẹ́wà ma. Hello. Orí ètò lẹ́wà. Yes ma.
ilẹ̀ èèyàn 11,000 ló dó tó ń wò wọ́n èèyàn 11,000 ẹ dúró mò ń bọ̀ bàbá yìí tún fọ́ gbèdéke o ṣàgbé tó bá pọ̀ jù ní 9,000 dúró iye èèyàn tó ti dúró rí láyé lórí péjì 9,000 ó dórí bàbá Pariolodo wọ́n wà 11,002 hello ma wọ́n break record hello ma hello ma hello ẹ gbà mí hello ṣé ó lè tó lẹ́wà sàn. hello mami Hello. yes ma ẹ bá wa dá sí. Wọ́n wà ní wọ́n gbọ́ yín. sórí ètò lẹ́wà orí ètò ni mo wà. gbé sójú bàbá Olodo yes sir Mo ti send message sí sir. okay Hello sir. Mo send message sí mo ní pé àwọn ọmọ méjèèjì yẹn máa mi gbọ́ ẹni sùúrù kí lẹ sọ mo ní pé àwọn ọmọ méjèèjì ó wà lórí. àwọn ti wà ní screen. fún wọn every year. ẹ máa sanwó skul wọn káfí parí skul pé ojú màmá wọn pé ojú màmá wọn pé ojú ìyá wọn lọ mú fóònù wá kọ nọ́mbà màmá sílẹ̀ àti kọ̀nẹ́tì yẹn pọ̀ kí kó nọ́mbà wọn tó lọ màmá máa fún wọn nọ́mbà yín màmá ẹ ti send 200,000 báyìí 544. 180 kan fi sanwó skul ọdún yìí mo dúpẹ́ o. Àwọn kúrò yín yẹn mo fún ní 20,000 wọ́n ní ẹ̀fín mú gàrí ẹ ṣe mọ́mí God bless you wọ́n ní tó bá ti lọ́dún tó mọ̀ wọ́n láwọn ti sanwó skul wọn máa fún wọn nọ́mbà yín sí màmá very good dúpẹ́ lọ́wọ́ yín o bí very tẹ́tí kò good ní very pẹ́ good o very good àṣírí ẹ lọ yóò mú fóònù wáyé dá mi lóhùn. ẹ ṣe àdúpẹ́ o kò ní gbẹ o ẹ ṣe gan o. ẹ dúpẹ́ mo ti dúpẹ́ o mo Ẹ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ dáadáa. gbogbo yín mo dúpẹ́ o mo dúpẹ́ gbogbo yín ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọ́náwó sàárẹ̀ àwọn ọmọ yín o lágbára ọlọ́ ẹ máa kẹ́rì oko délẹ̀ ẹ̀ ní gbé sájò o lórúkọ Jésù àbọ̀ náà wà pẹ̀lú ó yá gbé ojú bàbá máa ń sunkún mà ní èèyàn 12,000 ló dúró mo mọ̀ gbé báyìí o hello íńtánẹ́ẹ̀tì ti kún lálẹ́ yìí blog hello ma yes ma láti Amẹ́ríkà bàbá ń sunkún ẹkún ni 30,000 naira sí bàbá Pariolodo ó yá 850 ó jẹ́ 852,000 ẹ ṣé mọ́mì God bless you ma yes ma ẹ ṣé mọ́mì yes ma kí ẹ send message pé káàdì yín ẹ send message ẹ̀yin tẹ́ fẹ́ join partner group wa lórí WhatsApp ẹ máa send message pé I want to join the partners group God bless you mama tó là máa send the $1,000 mo fẹ́ wo receipt wọn hello ma hello Hello sir. sórí afẹ́fẹ́ lẹ wà Orí afẹ́fẹ́ mu wa sir. yes sir Kọ́líìgì wọn náà ló ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà. ọmọ kọ́líìgì wọn láti Amẹ́ríkà yes sir Sàlá ni mo sá. wọ́n ní ọmọ bàbá Sàlá ẹ ṣé sir Mo fẹ́ fún bàbá ní 30,000 naira. 30,000 naira God bless you. God bless you. ẹ ṣé ẹ ṣé daddy 882,000 wọ́n gbọ́ yín. thank you daddy we appreciate you mo bọ̀ yes ma bàbá parí ẹ̀ wọ́n ní bò ní ẹ ti yẹn tó fún yín $1,000 ní ẹ. God bless you, ma'am. Yeah. Yes. Bẹ́ẹ̀ni, ma. God bless you, ma. Ẹ ṣé ma. Ojú òní ti ayọ̀ lẹ́bà ti wálé o, ayé òní mú yín o. Ẹ ṣé ma. ẹ ṣé mọ́mí thank you mọ́mí we love you ma a máa dúpẹ́ mọ́mí o yes ma yes mọ́mí a gbọ́dọ̀ sọ̀rọ̀ màámi amen bẹ́ẹ̀ni àmín mo fọ́ $1,000 mo fọ́ àmín. God bless you. God bless you. Yes ma. Yes ma. Tàbá parí ètò ká sọ̀rọ̀ ó ti ní ó yá yá. 89,000. tí tọwọ́ mẹ́ta báyìí tó bá ti ọkọ̀ dúró fún bàbá ọwọ́ mẹ́ta báyìí ó ti ń lọ bẹ̀ báyìí wọ́n ti wà ní 1.9 báyìí gan ṣé o ti wọ ìkílẹ̀ báyìí ó ti wà ní 1.9 ó kù 1.1 màmá yìí kílẹ̀ ń tàn ṣọ́ọ̀bù gangan àwọn èèyàn nífẹ̀ẹ́ yín ìyàwó wọn bàbá kílẹ̀ ní màmá yìí ṣe fún yín ẹ sọ̀rọ̀ sáwọn èèyàn fẹ́ gbọ́ Wọ́n dúró tì mí. wọ́n dúró tì yín nígbà tẹ́ lásídẹ̀ǹtì tí mi ti lè rìn. tẹ́ lè rìn Ìgbà tí mo fún tó wà lé mi àsìkò tí mo lásẹ̀ ló lọ ìgbà tí mo lásẹ̀ tí mo wà lé ẹni wá ó dẹ̀ dúró tì mí
gbogbo jíjẹ mímu ló ń gbọ́ láì jẹ́ pé bóyá ó ń ṣe nǹkan mí ju pé ohun tó ń tà yìí kó ń ta profession àmọ́ a lọ ra ike rẹ̀ sí a máa wọ̀n fún wọn ní agolo ara ẹ̀wà a máa fún alágolo alẹ́ ó dẹ̀ fi bá mi tọ́jú àwọn ọmọ. ó dẹ̀ fi bá yín tọ́jú àwọn ọmọ yìí ẹ̀yin ọmọ yẹn gbọ́sẹ̀ tòótọ́ ni. Yes, sir. Kí ló pé? Yes, sir. ó yá sọ tí mọ́mí ẹ ṣe fún dádì yín. My mommy tried for my daddy very well since my daddy have accident because my daddy cannot carry one of his leg and one of his hand since he have accident and the leg and his hand always pain him. My mom always help my massage his hand and his leg every morning. Ẹ̀dùn mo fọ́ ọmọ ìṣèbù. Ìyá mi ló tó òórùn mi lọ́sùn. Ọmọ ètò ń tó sọ̀sọ̀ náà kí ni mọ́mí yín ṣe fún dádì yín sọ̀rọ̀ òkè àbúrò dúró ti ẹ̀gbọ́n rẹ̀ wájú báyìí. Sọmọ ẹjọ́ wáyé ni ó yá. My mom tried for my daddy very well because when my daddy have accident his hand. When your daddy has accident, right? Yes. What do your mommy do? He can't move one of his hand and his leg. Your daddy cannot move his right hand and his leg, right? Yes. Okay. So my mom always help me massage his hand every morning and night. Lẹ́yìn yẹn kọ́ kí mọ́mí tó ṣe wọ́n làwọn náà support ilé. Yes, sir. Tell me in English. My mom is going to go and also for food and she's going to come. Your mommy will hustle for food. Yes. Wọ́n hustle for oúnjẹ kẹ́lẹ́ jẹun. Wàhálà ibi ni màá sùn lálẹ́. Ẹ dúró ti dájú yín. Ẹ hustle for oúnjẹ fáwọn ọmọ àtọkọ. Kò sí wàhálà. Ẹ bá wọn kọ́mẹ́ntì àwọn èèyàn ń pè. Ẹ bá wo mama ìgbọ́dọ̀ ja ọjà kókó ṣọ́ọ̀bù ẹ̀. Hello mọ́mí wa. Ẹ̀yin mama ẹ dúró tàwọn ọkọ yín. Yes ma. Yes ma. Bàbá ń sunkún ayọ̀. Láti London. Yes sir. Mọ́mí wa yóò dà fún yín mà. 50,000 fún màmá yẹn òun ti ń dúró lọ́tọ̀ báyìí ẹ ṣé ma God bless you ẹ má ṣe pọ̀ ẹ ṣé mọ́mí wa God bless you ma hello ma sórí ètò lẹ́wà ẹ kún ayọ̀ bàbá ń sun sórí ètò lẹ́wà. Hello bàbá mi bàbá Agbala ẹ ṣé o. Yes sir. Àmín. sórí ètò lẹ́wà. Àmín. Yes ma bọ́ọ̀lù pọ̀ mọ́ mi ẹ jọ yes ma amen. Yes ma àmín Jésù yes mọ́mí wa kọ́ ọ̀pọ̀ ẹ jọ bá wa ṣe díẹ̀díẹ̀ sọ́lú ètò lẹ́wà yes mọ́mí wa yes ma 10,000 ẹ ṣí mọ́ yẹn yes ìyàwó wọn ti rí 50,000 yes ma ẹ ṣé mọ́mí yes ma ẹ ṣé ma ẹ mọ̀ tani fún tani hello ó dẹ̀ ti gbé yes ma sórí ètò lẹ́wà hello 75,800 ẹ ṣé mọ́ ti bàbá ọmọ bàbá sàlá 75,000 hello sir ṣé 35 àbí 75. 75,800 ẹ fi 40 mọ ẹ ṣé dádì àdúpẹ́ o ọmọ bàbá sàlá 2 ẹ ṣé o 2 million olúwa ṣe wo abẹ́ ọ̀gá olúwa ẹ ṣé olúwa Jésù olúwa wa hello Jésù olúwa sórí ètò lẹ́wà ẹ ṣé mọ́mí wa àdúpẹ́ mọ́mí wa yes mọ́mí wa yes ma. Yes ma. $100. Ọmọ tó sọ̀rọ̀ yẹn. Ọmọ ìkéré yẹn. Tó sọ̀rọ̀ yẹn àtàbúrò ẹ̀ $100 tí mo fẹ́ sẹ́ni ó jẹ́ 75,000 naira. Ẹ bá mi ra báàgì school. Báàgì school bàtà school. Ọmọ yẹn lẹ fún. Ọmọ yẹn lọkọ̀ mílíọ̀nù owó yẹn fún $100 fún àtàbúrò ẹ̀. Ọmọ yẹn lẹ fún àtàbúrò ẹ̀. Ẹ ṣé mọ́wọ́ mọ́mí wọn. Ẹ ṣé mọ́mí wa God bless you. Ẹ ṣé mọ́ wọn lọ bá ara bàtà school báàgì school school ẹ ṣé anything school mọ́mí yóò dà fún yín ma we love you ẹ ṣé $100 which is 75,000 naira ó yẹ ẹ ṣé pọ̀ mọ́ wọn 175,000 God bless you mọ́mí ẹ mà ṣe ń wá Jésù ẹ o ẹ ṣé o sórí ètò. God bless you ma 20,000. sórí ètò lẹ́wà ma. Sani bọ̀tẹ́ má dárúkọ ẹ má pe nọ́mbà mi máa bá ẹnìkan sọ̀rọ̀ àkọ́bí yẹn kó máa pẹ̀lú Amẹ́ríkà. Lórí
kì í ṣe gbogbo ènìyàn lórí àlùbá. Praise the Lord. Olúwo ṣe. Yes. Olúwo ṣe. Boss, ọ̀gá. Agbala Gabriel wọlé. Agbala Gabriel. God has done it. Jésù ni o, Jésù. God has done it. God has done it. Agbala Gabriel. Jésù ni ẹ máa dárúkọ Jésù. God has done it. Olúwo ṣe. God use you for me Jésù ni ẹ máa dárúkọ and for Jésù. my family. Àní Jésù. Agbala Gabriel. 50,000. 50,000. 527. 20,000 again. 547. Hello. Yes, sir. 547. 21,000. God bless you, mommy. Ẹ ṣé, mommy. God bless you, mommy. Ẹ máa rà àánú gbà. Ẹ má bínú pa ǹjẹ́ kẹ́ sáré máa sọ̀rọ̀ kọ́ yẹn pọ̀. Ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Calls. Hello, ma. Hello, sir. Yes. Yes, sir. Yes, sir. Ibẹ̀ ti ṣí. Èló ló jẹ́? 568. 2,568,000. 2,568,000. Ẹ ṣé daddy. God bless you, sir. Yes, sir. Olúwa ṣe, sir. Kọ́ yẹn pọ̀. Bàbá ti ń lọ 3 million báyìí. Bàbá ti ń lọ 3 million báyìí. Èló lẹ́yìn wáìfù wọn wà. Ẹnìkan mẹ́tẹ̀ẹ̀dé pariwo ẹ̀ sáyé kò nídìí. Nǹkan sọ tó mẹ́kún wá ó ti yé wọ. Ẹ ló sórí ètò lẹ́wà. Yes, sir. 10,000. 10. Okay. Ẹ ṣé daddy wa, ẹ máa rí àánú gbà. Thank you daddy, we love you. 578. Thank you sir. Ẹ ṣé daddy. Yes sir. 13.5k. Ó jẹ́ lò. 2.578. 2.578. 2.5 million wà nílẹ̀ báyìí. Hello ma. Orí ètò lẹ́wà. Yes ma'am, ẹ máa ṣe o. Bàbá wọ́n ní torí ojú yín ó jẹ́ lò bẹ́ẹ̀. 2.578 very good. Ẹ ṣé mọ́mí wa, God bless you. Ẹ máa gbé kọ̀, ẹ máa wò kàn ràn o. 2.910. Yeah. 20,000. God bless you. 20,000. Ẹnìkan ti send the 100,000 to pull out. I just sent 100K. Oh, bàbá ti jẹ́ 3 million. 30,000. Mo ní yóò pé. Yóò tún délẹ̀. Ilé òye àmọ́ ilé lọ. Ẹja dúró ti ìyá yìí, ẹja sáré dúró ti wọn. Ẹja dúró ti ìyá yìí. Ìyá aládùbáríkà. Ìyá àdúrà wa òye. Ìyá àdúrà wa òye. Ẹ ó kó wa jẹ pẹ́ o. Ìyá àdúrà. Ẹ̀dùn eléyìí tẹ̀ dé. Fìlà wòlíì sẹlẹ lẹ́nu lọ ni àmọ̀mọ́ sẹlẹ èrí mo yá àwọn akẹ́lẹ́ bí èèyàn bá wọnú ẹ̀mí wọn. Ó yá ẹnìkan máa bá mi ra jẹ́nítọ̀ fún wọn then wọ́n máa ra freezer wọ́n fi máa ta frozen. Bàbá Pariolodo ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ dúpẹ́ lẹ́nu sí. Mo dúpẹ́ 3 million plus. Agbala Gabriel. Jésù mo dúpẹ́ lọ́wọ́. mo ń bọ̀ ọ̀dà pẹ̀lú jẹ́nítọ̀ ti dé. Hello. Yes ma. Yes. Hello ma. Wọ́n náà máa sẹ́ni 150,000 fún jẹ́. God bless you. Ẹ ṣé ma. God bless you ma. Yes ma. Yóò dá fún yín ma. Òṣùpá ń pè sáyé òṣùpá ń pè. Olúfimọ́. Okay, kí ọkọ̀ jẹ́ wà lọ́dí o. Bóyá mo ti cancel ẹ̀. Olúfimọ́ ṣe ìjẹrin o, ṣe ìjẹta ni. Òṣùpá ló pè wọlé o. Ẹ fún mi lórí òṣùpá kan.
Ọ̀rọ̀ alátẹ, owó alátẹ. Jésù Olúwa. Ẹ wo ṣẹ́ ọlọ́run ọba bọ́sẹ̀ náà. Ẹ wo ṣẹ́ ọlọ́run ọba bọ́sẹ̀ náà. Jésù Olúwa. Ẹ má pọ̀ gbórin ẹ̀tàn. Number 1 Òṣùpá Olúfimọ́ wà lórí kọ́. Báwọn tẹ́ni ẹ sọ mọ́tò làwọn fún ọjà yẹn tó ń kọ́. Kí ni wọ́n sọ? 150 ló ń lọ fi ṣe. Yes sir Òṣùpá. Olúfimọ́ mo ti gbọ́ bàbá mo ti gbọ́. Wọ́n láwọn máa fún ọ ní jẹnẹtọ̀ àbí 150 fún jẹnẹtọ̀ èló wọn ta freezer ńlá ní ta mẹ́rin 150 nínú ilé ní kékeré nìyẹn. ní lálẹ́fẹ́ rà 200 èló lówó màmá yìí ti di ìwé náà ti di ẹ ṣí owó jẹnẹrétọ̀ tán fẹ́ dá mọ́ ẹ ṣí mọ́ wọ́n ti dá 3.1 million fún bàbá 507,000 Òṣùpá ti wọlé. Hello Olúfimọ́ yes Olúfimọ́ ta làwọn ilé Olúfimọ́ ẹ má bínú o yes sir Olúfimọ́ paul yẹn ń wọlé tó pọ̀ ẹyẹ ní sùúrù ẹ̀mí tẹ́lẹ̀ wà fẹ́mi Olúfimọ́ mo wà bẹ́ẹ̀ yes ma ẹ ká sọ ma. Yes sir yes ma. 100,000 yes ma yóò dà fún yín mọ́mì. ìyàwó 100,000 ó jẹ́ méjì. Pariolodo 100,000 ó jẹ́ 300,000 mo ń bọ̀ ná yes mọ́mì ẹ máa rí àánú gbà. Olúfimọ́ ẹ mọ̀ bá ń kí mọ̀mọ́ dáadáa o 300,000 yes mọ́mì Pariolodo ẹ kí Olúfimọ́ ẹ kí mọ̀mọ́ yẹn. Mo kí Alhaji Saheed Òṣùpá Akóredé ẹ rí Agbala Gabriel ẹ wo ṣẹ́ ọlọ́run ọba bó ṣe ń ṣọlá o. ẹ wo ṣẹ́ ọlọ́run ọba bó ṣe ń ṣọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Alhaji kí Saheed Òṣùpá kò ní tán bẹ́ẹ̀ o. Àmín. Ọlọ́run ìlọ́wọ́ ẹ sí ni. Olúfimọ́ bàbá ẹ ṣé bàbá o Olúfimọ́ number 1 Olúfimọ́ kò sọ kòtò ń bo ẹ lè já ń bo ẹ má wọrí a máa lẹ́yìn ètò yà sọ̀rọ̀ Olúfimọ́ ẹ ṣé bàbá kò jù bá ń lọ ó jẹ́ lò 707. Èló ni owó bàbá jẹ́ 3.2 million. 180 èmi fi 20 kún ó jẹ́ 3.2 million. Ó yá èló ló jẹ́ ń bí 707. ó jẹ́ 707,000 tó wọ́n bá ti wọ́n 1 million á parí ètò 3.2 million 707 owó wọn ti fẹ́ 1 million 1 million yẹn wọ́n kò lè lọ́wọ́ èló tán sọ lẹ́ẹ̀kan mọ́mì ẹ̀ ní jábọ̀ o orí yóò ní gbàbọ̀dé ẹ ṣé àdúpẹ́ mọ́mì o ẹ ṣé mà sórí ètò lẹ́wà mà. Yes ma. Yes ma. Kí wọ́n ṣe kí ni? Kọ́ ṣe ìtọrẹ àánú díẹ̀ nínú owó yẹn. Ẹ̀mí Ọlọ́run ní dágbére fún yín. Ẹ ṣé mọ́mì. Ẹ máa rí àánú gbà. Ẹ ṣé mọ́mì. 40.8. 40.8. Àwọn mélòó? 14.8. Wọ́n máa wọ 15 sí. Sórí ètò lẹ́wà fún wọn sí lórí títà ètò náà. Hello. Sórí ètò lẹ́wà mà. Ẹ bá wa dá sí. God bless you ma. Sórí ètò lẹ́wà mà. Sórí ètò lẹ́wà. Orí ètò ni màmá wa láti London màmá bí sí èlúwà má. Orí ètò ni mo wà fún wọn ní ìwọ̀n yẹn mo fún wọn ní 10,000. Ìyàwó 10,000 sorry. Ẹ ṣé mọ́mì God bless you mọ́mì wa ẹ máa rà àánú gbà mà. Ẹ ṣé God bless you mami ẹ máa rí àánú èmi ń kọ́ inú ẹ máa rí ẹ ṣé mà ẹ ṣé mà yes ma mo ṣe rí ni. Sórí ètò lẹ́wà mà 10,000 ló jẹ́ 7 yes ma sórí ètò lẹ́wà yes ma 10,000 fún ọmọdé yẹn 15,000 fún bàbá ẹ ṣí mọ́ bàbá ti rí bí 3.2 close. Yes sir ẹ ṣé mọ́mì ẹ máa rà àánú gbà. Yes ma ẹ ṣé mọ́mì sórí ètò náà wà ó kù díẹ̀ ó ti pé mínítì mélòó wà kàn tẹ̀wájú báyìí. Okay.
àti wọ 1 hour 30 minutes time ti tó. Hello sórí ètò lẹ́wà ìta ètò náà wà. Sórí ètò lẹ́wà. Ó kù 4 minutes. 7 minutes. Ó kù 4 minutes. Wọ́n gbọ́ yín sórí ètò lẹ́wà. Ó kẹ́lẹ̀ tó fi pé 1 million tó wọn. Hello ma sórí ètò lẹ́wà 10,000 fún wọn ó yá ó jẹ́ 7 kíni ẹ ṣe mọ́ mi ẹ̀ máa rà àánú gbà. God bless you. Wọ́n ní kẹ́ máa sùn mọ́. 7,000 èlò náà ta freezer. Freezer 250,000 freezer. Ẹ bá ń ra freezer fún mọ̀mọ́ yìí. Ẹ lẹ́ẹ̀ nílò freezer. Ẹ sọ bẹ́ẹ̀. Mo ní di freezer o. Kí lẹ fi máa ta? Frozen. Bẹ́ẹ̀ni. Ẹ sọ̀rọ̀ bí ẹni tó ní ìdí ẹ̀. Mo ní di freezer o. Ọlọ́run á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Mo ní di freezer. Dọ́kì ni mọ́mì nílò. Freezer. Your mommy need freezer? Yes, sir. Are you sure? Yes, sir. What you gonna use it for? For frozen food. For Frozen. frozen. Mo like ọmọ yìí. Ẹ jẹ́ máa mú lọ Ìbàdàn. Irọ́. Ẹ má mú lọ Ìbàdàn. But what do your mommy need? Frozen and freezer. Freezer. Ó jẹ́ ilé tó ṣe ní freezer. Àwọn ọmọ èkó ẹja náà wọ́n gbé kú. Yóò gbé sọ́jà. Your mommy need what? Freezer for what? For selling frozen. Ó kárí àkànní ọmọ ẹ̀. Hello? 20,000. Ó jẹ́ lò. 757,000. Hello, ma sórí ètò lẹ́wà. Yes, mami. Hello. Sórí ètò lẹ́wà. 10,000 fún ìyàwó wọn. God bless you, mami. Ẹ ṣé ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ìyàwó wọn ẹ ṣé o. Olúwo nífẹ̀ẹ́ yín náà o. God bless you ma. God bless you ma. Ẹ ṣé ma. God bless you. Ẹ ṣé ma. God bless you. Now, èló ló jẹ́ 767,000. 767,000. Ẹnìkan mo fẹ́ kó ra freezer fún wọn. Wọ́n dẹ̀ ní freezer ńlá yẹn wọ́n ní 250 ni. Sórí ètò lẹ́wà. Ọlọ́run lè lo ẹnìkan kó ra freezer fún wọn. Ọlọ́run lè lo ẹnìkan kó ra freezer fún wọn. Ọlọ́run lè lo ẹnìkan. Mo lè máa ṣe program lọ́wọ́ ń sìn kó pè. Adèlé parí kó pè. Pastor, ẹ wọ ọmọ yìí ẹ bá mi ṣe òun ló ń dà yín láàmú lórí mídíà tó ń pòsì pé kẹ́kẹ́ máa pé lòun fẹ́ kẹ́. Ok ẹni tó máa ń post ní kí lórúkọ wọn. Ìyá Arúkà Unlimited yóò dà fún yín. Ẹ ra ànúgbà ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run yóò sì dà fún yín. Ẹ dìde ajá pé màá fún yín 50,000 màá fún yín 50,000. God bless you. Hello. Sórí ètò lẹ́wà. Yes ma, want to send the way here. God bless you ma. Yes ma, ẹ ṣé mami. Thank you mami, we love you ma. God bless you. Ẹnìkan lè ra freezer fún wọn. Ẹnìkan Ọlọ́run lè lo ẹnìkan. Ó jẹ́ lò náà. 767,000. Kí n tó pò ń bí mọ̀mọ́ ìmáa rí 1 yóò rọ̀wọ́ kan lóko lóṣù. Mo fẹ́ kí inú rẹ̀ dùn. Kán rẹ́ ṣọ́ọ̀bù yẹn, kán rẹ́ ń ta. Bàbá ọ̀rẹ́ yín ni. Ẹ kí lórúkọ wọn náà? Bàbá ẹ máa rà àánú gbà. Bàbá máa fẹ́ yín náà 50,000. Kí n tó lọ ẹ dìde. Máa fẹ́ 50,000 ẹ dìde bàbá. God bless bàbá. Yes sir. Yes sir. Ṣé tó dípa àfà ìgbà yín? Ẹ máa jẹ fáǹsì wa ni. Wọ́n dúró tá a bá ń ṣe láì fà yìí. Mọ́mì tán sẹ́ndì $1,000 lẹ́ẹ̀kan ní. Mọ́mì yẹn ni mo dójú wọn, àwọn náà ni mo ń bọ̀. Èyí kì í tẹ̀ rojú. Hello ma. Ma. Ẹ fẹ́ send. Wọ́n náà fẹ́ send $100 sí Aríkúyẹrí. Ẹ̀yin lẹ́jọ́ Aríkúyẹrí ṣe ẹ mọ̀ wọn. Wọ́n náà fẹ́ send $100 which is 75,000. Aríkúyẹrí bàbá Aríkúyẹrí. Ṣé ẹ mọ̀ wọn ẹ̀yin tẹ̀ wà lọ́nà ẹ̀ ṣe mọ̀ bàbá. Bàbá Aríkúyẹrí. Irú eku yín ti yẹrí báyìí. Iye ti dé. Èmi fún wọn 50,000. Ẹnìkan fún 75,000. Tí wọ́n ọ̀tọ̀. Èlò ló ti rí báyìí. Alẹ́ nìkan fẹ́ ra freezer fún wọn sẹ́. Tọ́mọ ta freezer fún wọn máa lọ. Hello sórí ètò lẹ́wà. Mo ti pọ̀ tàwọn kọ̀ọ̀kan bẹ̀. Yes sir. À ń gbọ́ ìmọ̀. Yes ma. Sórí ètò lẹ́wà. Ẹ̀yin tẹ́ ẹ̀ mẹ́sẹ̀gì wa. Ẹ má bínú. Àná ni mẹ́sẹ̀gì mi wọ 15,000 messages. Mo dẹ̀ delete about 3,000 bẹ́ẹ̀. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin tí ẹ bá wà ok. Hello ma. Sórí ètò lẹ́wà. Yes ma. Kí n bá yín send ẹ̀ sínú ma. Okay ma, yes ma. Yes ma. Muideen náà ní 10,000. Muideen ẹ ṣé ma. Ẹ ṣé gan. Ibo ní sẹ́mi lọ. Ẹ ṣé mọ́ mi wà. Àjọ wa ni ẹni ìsọjọ́ tiẹ̀. Hello. Jẹ́ àparí life. Mọ̀ jáde. Hello ma. Yes ma. Yes ma. 10,000 sí àwọn. God bless you ma. Ẹ máa rí àánú gbà. God bless you ma. Yes ma. A ti ń lọ o.
ó jẹ́ lò. That's 777,000. 777,000. ẹ wo bá a parí ẹ báyìí bá a parí ẹ 1 million yóò pè yóò pè yẹ síbẹ̀ mọ́ àá pè ọ pè yẹn kiri yẹn máa pè yẹn máa pè bàbá yìí dìde ẹ̀yin àti ìyàwó yín ẹ̀yin ọmọ ẹdúró níwájú wọn ó yá ẹdúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ yín ẹdúró pẹ̀lú àwọn yẹn lọ síwájú wọn. wọ́n dá roughly 3.2 ó ju 3.2 million Adébáyọ̀ Samson 250,000 money. Ó bọ̀ ó ní Mojirola Rachel sent. Mojirola Rachel. Wọ́n ti send orúkọ tó fi send ẹni. 250,000. Mo rò pé o freezer yẹn ni o. Mo rò pé o ní o. Ẹjọ́ kẹ́ni ẹ tún kọ́mẹ́ǹtì ní ẹjọ́ nítorí Ọlọ́run. Kí lè orúkọ náà korúkọ náà mi rí mọ́ o. Adébáyọ̀ Samson ẹni tó sọ. Adébáyọ̀ Samson. Adébáyọ̀ Samson. Adébáyọ̀ Samson àbí? Wọ́n wá ní Mojirola kí ni? Mojirola Rachel. Mojirola Rachel 250,000 naira. Ẹ ṣí mọ́wọ́ wọn. Owó fíríjì ni ẹ ṣí mọ́wọ́ tó dá fún mọ́mì. Ẹ dá mi lóhùn. 250 pọ̀ mélòó? Ó yá rad. 1 million. Fájàre. 1 million 27,000. Èló ló ń dá fún bàbá? 3 million 225,000. 3 million 225,000. Ẹ jáwọ́ tí ó ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ́. Kílẹ̀ tó mọ́ ẹ já tó wo tí ó ṣẹlẹ̀. Ìyanu tó ṣẹlẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ẹ dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa àti àwọn tí wọ́n dá sọ̀rọ̀ wa lónìí wọ́n ní dáwọ́ ìbànújẹ́ fún yín wọ́n ní dáwọ́ ọ̀wọ̀ fún yín o. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi, mo dúpẹ́ lọ́wọ́ Jésù, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel Foundation tí wọ́n ti ń ṣe tó wá kàn wá lónìí tó wá ṣe fún abẹ́lẹ̀ wọ́n ní jẹ̀bi lórí wa. Bí tí wọ́n ṣe yí Ọlọ́run àṣàgbára dọ̀tun more anointing for you. Ẹni tí Ọlọ́run fi ṣàkóso gẹ́gẹ́ bí Pastor Gabriel ó kéré lójú ó dàgbà sí fún Ọlọ́run ló yàn án Ọlọ́run tó wá yàn báyìí lágbára lọ iṣẹ́ tó lùgbàlà rán ajé àjẹyè iṣẹ́ tó lùgbàlà rán ajẹyè yóò jẹ́ iṣẹ́ tó lùgbàlà rán ajẹyè ni yóò jẹ́. Mo ní iṣẹ́ tó lùgbàlà rán Pastor Gabriel pé kó máa ṣe Jésù wá ó ṣiṣẹ́ tí ó lọ ọ ní Jésù bọ̀ àrí Jésù ṣùgbọ́n tí Jésù wàdé yóò gbọ́ rẹ̀ nìkan láti máa ṣe iṣẹ́ ìyanu tó kù ó wá wọnú Pastor Gabriel láti máa ṣiṣẹ́ ìyanu náà fún àwọn tí ò ní Olúwa Ọlọ́run wà bá jẹ́ kẹ́bẹ̀rẹ̀ kókùn iṣẹ́ tó ń ṣe ifá wa ìdáko má jẹ́ jẹ̀bi lórí ipa oṣù ipa àjẹ́ ò ní ká wọn gbogbo àwọn kúrú tí wọ́n kó káàkiri ẹjọ́ ṣiṣẹ́ ìyanu wọn ò ní jẹ̀bi wọn ò ní dáwọ́ bànújẹ́ fún un ní iṣẹ́ tó lùgbàlà rán àjẹyè ni ó jẹ́ bàbá iṣẹ́ tó lùgbàlà rán ayẹyẹ ni ó torí pé ẹni tó Ọlọ́run fẹ́ ni Ọlọ́run yàn Ọlọ́run rán gẹ́gẹ́ bí òjíṣẹ́ rẹ̀ pé wá jíṣẹ́ yẹn á ṣe láṣẹ pé o á ṣe láṣẹ yìí á ṣe àgọ́ atọ́lárun á ṣe ní òpin àgọ́ àníwá ẹni tí wọ́n. Ẹja kọrin àdápadà sọ́dọ̀ rẹ̀ o ìwọ ló ní ògo àti àdápadà sọ́dọ̀ rẹ̀. Lovers all over the world, we want to appreciate you. Thank you for supporting and standing by this foundation. We want to appreciate you. Ẹ̀yin lovers yìí, ẹ̀yin supporters yìí. Ẹ ṣé o. Kò sígbà náà. Ká má gbé Agbala Gabriel. Kò tí ì sígbà yẹn. Ẹ̀ẹ́dẹ̀ kì í fi falẹ̀. Tí yín ò kì í ju 1 hour lọ, kì í ju 30 minutes lọ. Tí yín ò nílò ọ̀sẹ̀ méjì, kò nílò oṣù kan. I want to appreciate you. Mi ò ní bàjẹ́ lọ́wọ́ yín. Mi ní bàjẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibi tí ẹ ti mọ́wọ́ yẹn Olúwa fi ọ̀pọ̀ rọ́pò. Ilẹ̀kùn àánú tí ò ní tì. Olúwa ṣí fún yín. Ọlọ́run gbé aláàánú dìde fún yín. Ìmọ́lẹ̀ yín kò ní wọ òkú. Ara àwọn olóore sí. Ibikíbi tẹ́ ẹ wà ẹ lọ pàdé olóore. Ẹ ó rí ìrànlọ́wọ́. Ẹ ó ra àánú gbà. Ojú ò ní tì yín. Igi ńlá ní nínú ẹbí yín ẹ̀ ní wólulẹ̀. Ẹ ní fojú sunkún. Ẹ ó rí àánú gbà. Ẹ ó rí ọ̀nù Ọlọ́run. Ojú ò ní tì yín. Ọ̀tá ò ní yọ yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àánú tẹ́ ṣe ẹ̀ ní kábàámọ̀. Ẹ rí ògolo. Ẹ ń tẹ́ wà lókè òkun ìwé ìgbélú Olúwa gbà fún yín. Òjókòó yín Olúwa fìdí yín múlẹ̀. Mi mọ àdúrà tí ń bà tó ṣe. Ókè ẹ ra àánú gbà. Àánú ló borí ohun gbogbo bẹ́ẹ̀ ni pé àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́ àánú nìkan la gbọ́rọ̀ ẹ̀ lọ́rùn àánú yóò dùn olórí ẹni wá àánú tì ẹ mọ yínú àánú ẹ rí àánú gbà tájú àwọn tẹ́jọ́ wà ń bí tẹ́wà ẹ̀yin ó ra àánú gbà in the name of Jesus. Ẹ ṣé o. My name is Gabriel Adimila Musa of Agbala Gabriel Apostolic Church ti Agbala Gabriel Old Age Home and Charity Foundation Latunde Kulu Estate. God bless you, we love you. Ẹ ṣé o. Nọ́mbà tẹ́ ó pè sí òun ni 070
54 900 751 07054 900 751. Account number TFC Mama donate at the Support Foundation is 01 991 31544. Please, your support goes a long way. Ẹ má dáwọ́ dúró láti máa support ẹ má fàdúrà ràn wá lọ́wọ́ àwọn náà ń gbàdúrà fún yín. Ẹ̀yin tẹ́ fẹ́ join supporters group wa ẹ lọ chat mi ní WhatsApp pé wòlíì a fẹ́ join WhatsApp group yín àti pọ̀ ńbẹ̀ díẹ̀ àtúnilò ọ̀pọ̀lọpọ̀ yẹn sí. Go and join our partners group, our foundation partners group. Go and join it on WhatsApp. Ẹ chat mi lórí 07054 900 751. God bless you. Àwọn tí wọ́n nílò ọkọ tán nílò ìyàwó tí wọ́n jẹ́ mature people tí ìṣe àwọn dandan a ní group yẹn náà lórí WhatsApp tí wọ́n nílò matchmaking ẹ̀ ń tán lè fẹ́ wọ́n wà bẹ́ẹ̀. God bless you. Láàárọ̀ ọ̀la mọ́tò àwọ̀ bí láàárọ̀ ọ̀la wọ́n á já ọjà fún ọmọ yìí láàárọ̀ ọ̀la wọ́n ó ṣiṣẹ́ nù lẹ́yìn àbí tó bá yẹ táìsì wọ́n ṣe iṣẹ́ máa bẹ̀rẹ̀ àyípadà ó bá ogo bí ilẹ̀ tí mò ń wo yóò possible kan bẹ̀rẹ̀ sí ní wọ̀ torí òjò lóró ọ̀tá fẹ́ yọ̀ ṣubú ń bẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ mọ rìn lẹ́lẹ̀ ilé star bàbá Pariolodo kì í sà náà kì í ṣò ní ẹ ṣe o ẹ juwọ́ sáwọn èèyàn juwọ́ sáwọn èèyàn. ẹ ṣe ibi tá ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ bá dé àdúgbò.